أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. آمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. Mo sọ di túláàsì fúnra mi láti jáde lérí àwọn awuyewuye tí ń lọ nípa àṣẹwà lẹ́nu alálàájì kò sáṣẹ ń bẹ. Ìyẹn sinmi lọ́wọ́ mo tún á bí sí. Ṣùgbọ́n bá tó ti jẹ́ ọ̀rọ̀ mímọ̀ nìyí, n lè ṣe sùúrù. Ẹ bá mi táàgì Laola TV. Ẹ bá mi táàgì bàbá wa Dr. Sharaf àti àfáà wa Ìwàlẹ̀sìn nìbàdàn. Kẹ́sì ṣíà rẹ̀ torí àwọn fáǹsì tó kù. Ní àárọ̀ yìí, òun ni mo rìsífù mẹ́sẹ́jì ó ṣeun Kamali ṣíà rẹ̀. Mo rìsífù mẹ́sẹ́jì ìyàwó mi kan. Ń dákun o, ọ̀rọ̀ tí ń lọ yìí kí n má sọ nǹkan kan o. Kí n má sọ nǹkan kan lérí ọ̀rọ̀ ìmọ̀ àti ọ̀rọ̀ ẹ̀sìn. Èmi kọ̀ yìí bú bí ó tọ̀rọ̀ o. Kí ló dé tẹ́rù Ọlọ́run yìí fi wí bẹ́ẹ̀? Laola TV ó rí kinní kan wò lọ́dọ̀ wọn. Wọ́n wá rí tí àwọn tí wọ́n jẹ́ jẹ̀mọ́ bàbá wa Dr. Sharaf tí wọ́n bẹ̀rẹ̀ sí bú mi bẹ́ẹ̀. Ó wá dùn òun kò wá fẹ́ ká máa bú mi. Wọ́n wá bú òní gan ni wọ́n wá bú mi dáadáa tá a bá ti parọ́. Bàbá wa ní Kánò, bàbá Wazirul Markaz Adamallahu Hayatahu, Wazirul Markaz. Wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan pé tó bá ń ṣe kinní kan táwọn èèyàn bá ń bú ọ lérí ẹ̀, tí Ọlọ́run ò bá ti bú ọ lérí ẹ̀, ò ní problem. Wọ́n wá fẹ́ pín ọ̀rọ̀ mi sí mẹ́rin lérí ọ̀rọ̀ ǹjẹ́ àṣẹ ń bẹ lẹ́nu ẹni tó darí Mẹ́kà àbí kò sí. Ń pín ọ̀rọ̀ yẹn sí mẹ́rin. Àkọ́kọ́ ọ̀rọ̀ ni pé Laola TV, Ọlọ́run kò ṣe dáadáa fún yín. Àfáà wa ẹ̀sìn ni wà, àbí? Ẹ̀sìn ni wà, ẹ má bínú wà lẹ́sìn. Sheikh Abdul Fattah, èèyàn mi dáadáa ni wọ́n, ọ̀rẹ́ ni wá. Àmọ́ ni mo rí tí wọ́n ń sọ̀rọ̀, wọ́n táìtù ẹ̀ pé àṣẹ wo ní ń bẹ lẹ́nu. Mo á dúró. Ọ̀dọ̀ wọn ni mo ti wá rí wípé Laola TV gé kílípù níbi visitation tí níbi físìtì tí Bintu Raji wá ṣe sọ́dọ̀ wa, tí mò ń sọ̀rọ̀ ńbẹ̀ pé bàbá wa Dr. Sharaf wọ́n ṣàlàyé pé àṣẹ wo ló wà lẹ́nu yín tẹ́ bá darí ájì sólúgbòhùn ni irọ́ lásán Yorùbá lẹ́fù. Mo wá ní ọ̀dà, mo wá ní lọ́dọ̀ tèmi ẹni tó bá darí hajj àti rí i pé ànábì sọ fún wa pé tó bá ṣe hajj bó ti yẹ kó ṣe kharaja min dunubihi kayawmin waladatu ummuhu, yóò jáde kó nu ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ìjọ tí wọ́n bí ni. Mo wá muslim bá tù yẹn wá pé a ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ máa dínà gbígbàdúrà. Ẹni tọ́lọ́run wá fèrè ẹ̀ṣẹ̀ jìn gẹ́gẹ́ bí ìjọ tí wọ́n bí i, ṣé nígbà tó ti ráforíjì ẹ̀ṣẹ̀ òun sẹ́yìn pé yóò já ìdè kádùn àmọ́gbà ó dàṣẹ̀ nǹkan sọ́jú báwọn lọ. Mo á parí ọ̀rọ̀ mi pé Ọlọ́run kò ṣe dáadáa o fún àbá wa Dr. Sharaf àti gbogbo àwọn àfáà wa lápapọ̀. Now ìgbà tí Laola TV fẹ́ gé kọ́nà máa ṣe dáadáa fún wọn,
wọ́n ní múlẹ̀ o, wọ́n ní Dr. Sharafu onírọ̀ múlẹ̀ o. Àfáà Aribide sì ti dìbọ́ǹkì ọ̀rọ̀ wọn. Dìbọ́ǹkì ọ̀rọ̀ wọn. Ní tí wọ́n rí sí inú, èmi náà sì sọ tí mo rí sí. Ṣùgbọ́n ìgbà tí mo wá wo ọ̀rọ̀ náà, àfáà wa dáadáa Sheikh Abdul Fatai nìbàdàn ìwà lẹ̀sìn tí n bá gbàgbé rà ká má bínú, wọ́n wá ń sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ náà, wọ́n wá ń defend doctor torí pé wọ́n defend doctor ni. Mo wá pè wọ́n lánàá, wọ́n àti ẹ̀rí gbé, wọ́n á pè mí padà. Bí ọdún ọ̀rọ̀ wà o pẹ̀lú assignment tó fún mi ń jọ sí. Wọ́n wá ní doctor yẹn, ẹ̀rọ kan máa gbọ́rọ̀ wọn. Wọ́n ní doctor o wípé ọ̀rọ̀ tí wọ́n sọ wípé sádù zẹ̀ríà àbí sádù zàráìrìn, àwọn àfáà máa pè ní méjèèjì. Wọ́n ní doctor fi dínà aburú tó lè máa wá ni nígbà tí wọ́n bá ní àṣẹwà lẹ́nu òun tán wá ń dìmọ̀ àṣẹwà lẹ́nu òun, ó lè máa fìyẹn báwọn obìnrin olóbìnrin sùn. Yes, it's true. Ṣùgbọ́n mo wá fẹ́ sòótọ́ tó wà ń bi kíní ilé ni. Ọ̀rọ̀ mi àkọ́kọ́ yóò lọ́dọ̀ Láúlá TV, ẹlẹ́ẹ̀kejì yóò lọ́dọ̀ àwọn fans, ẹlẹ́ẹ̀kẹta òun ni àbáwa ẹ̀sìn ni wáyé, ẹlẹ́ẹ̀kẹrin tọ́pìkì gangan. Mo wà lérí pé àṣẹ ń bẹ lẹ́nu ẹni tó bá lọ Mọ́kà pẹ̀lú ẹ̀rí. Láúlá TV èyí tí ó lọ́dọ̀ yín ni pé ṣé ẹ rí tẹ́ bá fẹ́ gé kíní tèmi, kílípù tèmi, ṣé ẹ rí táìtù tẹ́ bá fún ẹ má jẹ́ kó dá wàhálà lẹ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé àáfàá kan là wá, àbí kí n sọ pé ọmọ kéwù kan là wá tí kì í entertain wàhálà. Láì pé àfáà Aribide sì di dìbọ́ǹkì irọ́ kíní. Yìí máa ń ṣèbínú fún fans tí ò bá mọ nǹkan wò, tí ò bá mọ ẹlòmíì táìtù ni ó gbọ́. Mọ̀dìmọ́nù ọ̀rọ̀ òun kọ́ ló kàn, táìtù wọn rí àfáà Aribide sí mi wọ́n mọ̀ ní Dr. Sharafu Owida táàjọ kéwú táàjọ mọ̀. Dókítà jù wá lọ ní ọjọ́ erí, dókítà jù wá lọ nínú mọ̀. Wàláì wọ́n ní experience jù wá lọ, wọ́n sì jáde jù wá lọ. Àmọ́ kò túmọ̀ sí pé tá a bá sọ̀rọ̀ òdo ni nínú ilé tiwa ń bí yìí náà, láàyè mi níbí yìí náà, wàláì ẹ gbàgbé ẹ̀ àníṣọ́ ń tàbá mọ̀. Mo wá fẹ́ fi rinlẹ̀ láàárọ̀ yìí pé àṣẹ ń bẹ lẹ́nu ẹni tó bá lọ hajj. Gloria ọlọ́run ojo sórí, mo rí mẹ́sẹ̀jì rẹ̀ ìwà ríbi reply tí n bá ṣe tán. Láúlá TV èyí tó lọ ọ̀dọ̀ tí inú tẹ́ bá fẹ́ lo fọ́tò mi àbí kílípù mi, ẹ dákun tó lọ lọ́hùn. Ẹ má jẹ́ kí táìtù tẹ́ fún kó yàtọ̀ sí nǹkan tí mo sọ. Lóòótọ́ déédéé tí mo sọ náà lẹ gé síbẹ̀, ṣùgbọ́n táìtù yẹn ó lágbára díẹ̀. Ẹ lọ wo èébú tí àwọn èèyàn ń bú bẹ̀ wọn láwọn fáǹsì dókítọ̀. Kò sí bẹ́ẹ̀ yóò ṣe fẹ́ tó bá yẹ pé mi náà lẹ lọ gbé ẹnìkan wá tẹ́ ń sọ fún yín pé ẹni báyìí ti dìbọ́ǹkì Aribide sí. Ọlágbára àbáṣàkámọ́ ni àwọn tó bá jẹ́ fáǹsì wa náà wọ́n máa bú èébú bó ti rí. So gbogbo tẹ́ bá fẹ́ ṣe náà, tẹ́ bá fẹ́ gbé ọ̀rọ̀ anybody, ẹ dákun tó Ọlọ́run ẹ má gbé táìtù tí ó dá wàhálà lẹ̀. Ṣé rí ibi tá a fa wàhálà dé lérí íńtánẹ́ẹ̀tì ó tó, èmi sì fa wàhálà. Eléyìí ní ṣe bá sọ̀rọ̀ ìmọ̀ ìní dá sí, ṣùgbọ́n ọ̀rọ̀ mọ̀ mùdírù ni mí, àwọn ọmọ kéwù ó dẹ̀ máa wò ó tọ̀, ọmọ kéwù ni mí, àwọn àfáà wa náà ó dẹ̀ máa wò ó bó ti rí nu. Nọ́mbà 2 ibi tọ́rọ̀ mi ó lọ òun ọ̀dọ̀ àwọn fans. Ṣé rí torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ fans, tí ẹ bá ti rí i pé wọ́n bá sọ̀rọ̀ kan ó bá àfáà yín wí, kò mí pé ká ẹ máa ṣe pé àdáwọn kan láláwo ni mí, kí ló fẹ́ fi defend yín lọ́dọ̀ Ọlọ́run? Kí ẹ máa gbè mí ní aláwo, mi ì jóògùn, mi ì wẹsẹ̀, mi ì gbé tutù, mi ì ṣe kàkà lẹ́yìn kí n ṣàdúrà. Nígbà táwa wá ń ṣàlàyé pé káwọn yóò kí tàwhídì wọn dúró déédéé nínú Islam, tí wọ́n fẹ́ bọ́lẹ̀ kan fógunlẹ̀ kan sin lọ́run kan ṣe gbogbo ẹ̀, tá a sì kọ́ àwọn ọmọ kéwù tí mo wá jẹ́ aláwo torí wípé ẹnìkan kọ táìtù ò tí ẹ gbọ́ kí náà fẹ́ sọ ọtí ń bèèbú kí ló fi defend èyí hùn. Èmi ẹ ṣaláwo, ẹni tó bá ní àkódò òun mọ̀ dáadáa aláwo ni ẹ dákun ẹ tú àṣírí yẹn.
ebi ká ẹ tú àṣírí náà Ọlọ́run sẹ́yìn lẹ́sẹ̀ rí tẹ́ ẹ bá wá tú ọ̀nà tó fi jẹ́ aláwo ni mo tún bòyín níyìn náà á yẹ ká ti máa dà fáàgbà náà social media kọ́ ló gbé wa jáde ẹ gbàgbé ẹ̀ social media dé bá wa lórí dáwà ni ó di méjì ẹ̀yin fans ẹ dákun so mo sì ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jó lólùfẹ́ títí wa ẹ má bu ẹnìkan torí wípé ẹnìkan bá sọ̀rọ̀ sí wa ẹ má lọ compare pẹ̀lú anybody èmi ń ṣe dáwà tèmi èmi ò ráyè competition o ó di méjì ẹlẹ́kẹta àfáwà ọ̀rẹ́ mi Sheikh Abdul Fatai ẹ̀sìn ni wà tí n bá ṣe mistake yìí máa ń gbé tíra ẹ̀sìn ni wà bí wà lẹ́tí Sheikh Abdul Fatai namesake sáà ni èmi mọ̀ wọn àwọn ni mo rí tí wọ́n ń sọ lánàá pé ọ̀rọ̀ tí dókítà sọ àti sọ̀rọ̀ kọ́dà afọ́ọ̀tì èmi àti wọn àjọ fọ́ọ̀tì Láúlá TV yìí ni ṣùgbọ́n lérí ọ̀rọ̀ tí wọ́n sọ tó ti wà lórí afẹ́fẹ́ yẹn mo fẹ́ kọ́mẹ́ǹtì lérí ẹ̀ àfàwà dáadáa Sheikh ẹni ọ̀rọ̀ tí dókítà sọ yìí Dr. Sharaf adamallahu hayatahu ẹni wọn right ìgbà tẹ́ wá fẹ́ mọ̀ gbérísì tí wọ́n fi right wá ẹni sí ẹni tó jalè tó lọ Mọ́kà tọ́lọ́wọ́ gbà á jì tiẹ̀ náà sí ẹni tó kó àjọ alájọ tó lọ Mọ́kà tí ò san tọ́lọ́wọ́ gbà á jì tiẹ̀ náà ọmọ yahoo tó lọ Mọ́kà tọ́lọ́wọ́ gbà á jì tiẹ̀ náà bẹ́ẹ̀ ṣe wí nu ẹ wá ní torí ìdí yẹn ni sásẹ̀wò ẹ̀ṣẹ̀ wo ló lè wà lẹ́nu ẹ̀ ìgbà tí ẹ wá parí kinní yẹn ó yẹ kẹ́ ẹ parí ẹ̀ yìí pé àwọn yẹn o kò lè sásẹ̀ lẹ́nu ṣùgbọ́n ẹni tó bá ṣe tó ṣe hajj man hajjal baita walamu yarifus walamu yafsuk kharaja min dhunubi aw min dhunubihi ka yawmin waladatihu ummuhu Ànábì lẹ́yìn tó bá ṣe hajj tó bá wá ẹ dákun ẹ má ti béèrè ya nọ́ọ̀sì Ọlọ́run ojú dé dáadáa ẹ má distract mi ẹni tó bá ṣe hajj tí ò gbowó yahoo lọ tí ò gbowó olè lọ tí ò gbowó kówó lọ tí ò sọ̀sọ̀kúsọ lọ́hùn tí ò ṣèṣekúṣe lọ́hùn tó ṣiṣẹ́ bó ti yẹ kó ṣe dájú eléyìí sẹ́lẹ̀yìn náà ní láṣẹ lẹ́nu yóò ní ibi tí ń lọ́nu mọ̀ránà Ọlọ́run ó ṣe dáadáa fún yín ṣe rí sádù zẹ̀ríà tẹ́ ní bàbá lò bàbá Dr. Sharaf mo lọ pẹ̀lú yín láàrin àti rẹ́ni tí wọ́n torí pé àṣẹ ń bẹ lẹ́nu wọn àwọn obìnrin dì mọ́ wọn lóòótọ́ tó jọkùnrin àṣẹ ń bẹ lára wọn kódà bẹ́ẹ̀ ti wí fún mi lóòótọ́ ńgbà tí mo pè yín lérí fóònù wípé ẹni tí ẹlòmíì wọn lè máa fi yún báyọ̀ sọ́mọ́ àṣẹ bẹ lára fa àwọn èèyàn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tèmi ń sọ gẹ́gẹ́ bíi tí bá fẹ́ sọ̀rọ̀ nípa sufi ẹ̀ ń pé mo máa ń sọ̀rọ̀ nípa sufi tèmi ń bá wí àwọn tèmi ń sọ̀rọ̀ nípa wọn ń ké hadith fún wa nísìn tó jà mọ̀ pé àṣẹ ń bẹ lẹ́nu tó bá lọ hajj kí ló jẹ́ kí n fẹ́ ké hadith yẹn àwọn fáǹsì tán jẹ́ olólùfẹ́ Dr. Sharaf níbi Láúlá TV yẹn wọ́n lólódo làfẹ́ àríbidé sí olódo wọ́n ní mẹ́fídẹ́ǹsì kan wá bàbá Dr. Sharaf náà mẹ́fídẹ́ǹsì wá tán fi sọ pé kò sáṣẹ kí wọ́n sọ pé tọ̀ àdìsí sọ yí pé kò sáṣẹ lẹ́nu kò sí ẹni tó lè rí gbogbo ayé mo challenge gbogbo àfa tó fi mọ́dọ̀ dókítọ̀ àti bàbá wa ọ̀rẹ́ mi nìbàdàn bàbá Sheikh ẹ̀sìn ni wà ìwà lẹ̀sìn ẹ má bínú mo challenge ẹni àfa kó kí hadith tó sọ yí pé kò sí gbígbàdúà àṣẹ tí yóò bá ń sọ kìí ṣe àṣẹ gbígbàdúà náà ń pè bẹ́ẹ̀ o gbígbàdúà ní jẹ́ àṣẹ tá à ń wí o àṣàṣe olúgbòhun o Yorùbá yé wa náà mo challenge gbogbo àfáàyè ẹ wo kódà èmi ò kò sí tọ́kàn mi pẹ̀lú sálàfí àbálùsúnà o àbí mẹ́ríkàsì àbádàbí gbogbo owó tó bá kí àdìsí kan wípé àdìsí yìí sọ pé kò sí gbígbàdúà lẹ́nu ẹni tó ṣẹ̀ dárí hajj dé wàláì súnmọ́bí láìlẹ̀ sí láìláwà ìwà gbá ọlá àfà báyìí ẹ lè rí èmi wá rí àdìs tó sọ wípé gbígbàdúrà wà lẹ́nu ẹni tó bá darí hajj ìyẹn kọ́ ọ̀rọ̀ mọ̀ ẹ má jẹ́ kó di wàhálà ọ̀rọ̀ mọ̀
ẹ má jẹ́ kó di wàhálà kò dáa kọ́rọ̀ mọ́ di wàhálà irú eléyìí tí ń sọ yìí ní sísẹ́ pé challenge tó lágbára ni kálukú náà wà bóde pé yes àdìsí tó sọ rèé o ó ní kò sáṣẹ èmi wá fẹ́ kí àdìsí tó sọ fún wa pé àṣẹ ó wà lẹ́nu ẹni tó bá lọ hajj nǹkan téèyàn kàn lè ṣe náà ní kó sọ pé àdìsí ń ẹ gbọ́ àdìsí dọ̀ yìí fún ni tọ̀ èyí ò ní tó wá gbà àwọn tí wọ́n ṣiṣẹ́ kí wọ́n ń pè aljarhu wa ta'dil àwọn onímọ̀ hadith àwọn lọ́wọ́ àkù tí wọ́n wà bá a dá sí nígbà náà pé àfáàrí bi dé sí òun ni ǹjẹ́ àṣẹ wà lẹ́nu ẹni tó bá darí hajj kìí ṣe gbogbo èèyàn o ẹni tó lọ pẹ̀lú owó halali tó sì ṣiṣẹ́ tó yẹ kó ṣe tí ó sì ṣeṣekúṣe tí ó sọ̀sọ̀kúsọ gẹ́gẹ́ bá Ànábì ṣe wí sallallahu alaihi wasallam aláàjì gangan ni o aláàjì gangan ni o aláàjì gangan sẹ́yìn pé èèyàn sọ pé gbogbo alálàájì ni o tó aláàjì gangan ni ẹni tó ṣiṣẹ́ tó lọ pẹ̀lú halali àṣẹ wà lẹ́nu wọn. tí a bá wò nínú àwọn ẹ̀rí tí ó wà ń bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tá a bá lọ lè wo ma akhrajahu al-imam al-hakim fi al-mustadrak ala sahihain ani Abi Huraira radiyallahu ta'ala anhu agbadisi wa látọ̀dọ̀ Abu Huraira radiyallahu ta'ala anhu ẹ má gbọ́ o annahu qala Abu Huraira sọ pé qala Rasulullahi sallallahu alaihi wasallam Abu Huraira ni Ànábì wa Muhammad ó sọ pé Allahumma ighfir lil hajj Ọlọ́run bá mi fẹ́rí jìn ẹni tó bá ṣe hajj waliman istaghfara lahul hajj kó tó fẹ́rí jìn ẹni tí alálàájì bá tọrọ fún. Bàbá wa Agnes kò ní bàjẹ́ fún yín Ànábì tèmi sọ pé Allahumma Ọlọ́run ighfir lil hajj fẹ́rí jìn ó ń tọ̀hún tó ṣe hajj wagfir liman istaghfara lahul hajj kó sì fẹ́rí jìn ẹni tí alálàájì bá tọrọ fún kí ló wà lẹ́nu alálàájì ẹ̀ jẹ̀mọ́ indirectly from the Prophet sallallahu alaihi wasallam. What this hadith is trying to tell us is the Prophet sallallahu alaihi wasallam seek forgiveness for the pilgrim. Torí ẹ̀yin tẹ́ mẹ́mbẹ́ wọn ó tún wá ń sọ fún wa pé ẹni yòówù tí alálàájì bá tọrọ fún kọ́lọ́run foríjì ọ̀dà tí alálàájì bá tọrọ tẹ èèyàn wá bá alálàájì ń sìn alájì wa ni Ọlọ́run foríjì ẹ sọ fún mi pé kò ní gbà ó ti dàṣẹ gbígbàdúrà àwọn bàbá wa bá ṣe bá lẹ́nu wọn nìyẹn náà bàbá pé kọ́ni tó wà nílẹ̀ yìí gbogbo tí tá a bá bá nílẹ̀ yìí òun náà kọ́ ni ò dáa Ànábì Ọlọ́run fẹ́rí jìn ẹni tó ṣe hájì wá fẹ́rí jìn ẹni tí alálàájì bá tọrọ fún ṣé kò sáṣẹ lẹ́nu ẹ̀ báwọn àbí sigfaru kì í ṣe àdúrà. Number one, ọ̀rọ̀ tí ń sọ yìí bàbá kí ni wọ́n ń pè bàbá wa Dr. Sharaf àwọn kan ni wọ́n lọ́rọ̀ tí ń sọ yìí o àwọn fans tí wọ́n ní ìkẹ́rì wa tán lólódo ni mí ẹ lọ wò ó níbi kọ́mẹ́ǹtì ọ̀dọ̀ Laola TV wọ́n lólódo ni mí ìmọ̀ evidence wa meanwhile bàbá Dr. Sharaf go evidence tó sọ bẹ́ẹ̀ wá wọ́n lè rí wàláì wọ́n lè rí wàláì wọn lè rí ẹ̀rí tó tọ́ pé kò sáṣẹ lẹ́nu alálàájì àwọn kan sọ̀rọ̀ ni kí ló jẹ́ kí wọ́n sọ báwọn èèyàn ṣe ń lo nílòkulò àṣẹ́ńbẹ̀ lẹ́nu àwọn àtẹni tó ṣiṣẹ́ àṣepé àtẹni tó lọ di ibi tá a ti ń jùkò tọ́lọ̀ dákò kalẹ̀ pé àṣetánì òkú rẹnu o bọ́bá ti rí o ṣe sáwọn èèyàn náà ṣe àjìpé
àkọ́kọ́ rùn nínú àwọn hadith tí mo fẹ́ ṣàlàyé ẹ̀ pé àṣẹnu mashallah ẹ máa gbọ́ o nínú àwọn hadith mi ẹ má bínú ẹ dákun tó wà ń bí báyìí ana Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu hadith náà wà látọ̀dọ̀ Umar gbogbo alama Umar radiyallahu anhu qala ó sọ wípé ṣùgbọ́n hadith yìí hadith mawquf ni sẹ́ẹ̀mọ́ hadith mawquf hadith mawquf lè tí ò ní ti sọ dé ọ̀dọ̀ Mustafa sallallahu alaihi wasallam àwọn afá ti gbọ́ yé yugifaru lil hajj wọ́n fẹ́rí jẹ́ ẹni tó bá ṣe hajj waliman istaghfara lahul hajj àti gbogbo ẹni tó ṣe hajj bá tọrọ àforíjì fún bakiyata dhil hijja ní yìí tó kù ní pé Sulhijja 10 ní iná là máa ṣe là máa gàràfà àbí là sọdún ẹ rí pé ó kù bí 20 days bakiyata dhil hijja títí tí Sulhijja ó fi parí kíní yìí ó wà pẹ̀lú alálàájì tó bá tọrọ fún wal muharram tí muharram òun náà wà sọfar títí dé sọfar wà ashiri min shahri rabiul awwal àti mẹ́wàá ní shahri rabiul awwal àdìsí yẹn mawqufu ni tó ṣàlàyé walahu shahidun ukhra ṣùgbọ́n àdìsí mawqufu yìí ó tún lọ́rọ̀ míì tó ẹ pé ṣáàìdí lòun ẹ̀yin àfá ẹ ti gbọ́ mi yé àwọn onímọ̀ ní bá sọ ṣùgbọ́n torí àwọn fans tán ní olódo láríbidé sí ọ wá ní àṣẹ ń bẹ lẹ́nu àkọ́kọ́ yìí sọ ń bẹ̀ bí àṣẹ ń bẹ lẹ́nu ẹ̀ èmi kàn mú àfijọ́ yẹn wá ni ṣùgbọ́n torí ìwọ tí ò yé tó ní ìmú ẹ̀rí wá tó sọ pé àṣẹ ń bẹ lẹ́nu alálàájì ìwọ ni kó bẹ̀rẹ̀ sí ní dìbọ́ǹkì àwọn ẹ̀rí yìí má ṣáìdì mi má ṣáìdì dókítọ̀ mo ti wá challenge àfà gbogbo àfà ayé tó bá lọ mú àdìsí wọn báyìí pé qala rasulullah sallallahu alaihi wasallam du'aul qadimi min al-hajj ghayru mustajaba aw ghayru mustajab sọ bẹ́ẹ̀ wọ́n tó bá ti lágbára tó má dìsí wa pé du'aul qadimi min al-hajj aw du'aul hajj la yurja lahu al-istijaba torí mú wa àbí bá tilẹ̀ wù ká nàbí òwì ọ ti dọ̀gá bọ́ọ̀ bá jẹ́ sáráfì sì dáa pọ̀ mọ́ bọ́ọ̀ bá jẹ́ Sunni sì dáa pọ̀ mọ́ bọ́ọ̀ bá ní kíní kan náà ń dáa pọ̀ mọ́ ọtí mọ kéwùnù ọyanjú tí mẹ́lẹ̀ yìí ni torí pé mọ̀mọ́ yìí pẹ́ ẹ̀ lè rí ẹ̀ lè rádìsí o èyí táàrí náà ni wípé àdìs ànábì ní ọlọ́run fẹ́rí jìn alálàájì sì fẹ́rí jìn ẹni tí alálàájì bá tọrọ fún àṣẹ yẹn nu ṣáìdí tó wà fún àdìsí ẹ̀yọ̀ kan tí mo kà wọn an Muawiya bun Ishaq qala qala sallallahu alaihi wasallam alhajju ànábì lẹ́yìn tó bá ṣe hajj yugifaru lahu wọn ò fẹ́rí jìn wali man istaghfara lahu alhajju ila silahil muharram ẹ wo àtẹni tí alálàájì bá tọrọ fún títí tí muharram ò fi kó lẹ̀ èyí ń làwọn bàbá wa lọ wọ̀n tí wọ́n fi ní 41 days nǹkan àwọn àdìsí táwọn lọ wá tí wọ́n rí ẹ jẹ́ ká máa lọ la ilaha illallah muhammadur rasulullah sallam lọ́mọ sàánù afáwa al-allama ibn Allani Shafi'i níbi dalilul falihin ẹ wo li turki riyadi salihin ní mujallada ẹlẹ́kẹta tẹ́bá lọ mujallada ẹlẹ́kẹta ní ojú ewé 237 Darul Ma'rifa ni wọ́n ti tẹ̀ wa ashara ila fadli safar salih àfáwà yìí wọ́n tọ́ka wa lọ síbi ìrìn àjò tó bá jẹ́ ní àjò rẹ̀ ẹ máa wo sẹ́yìn pé ẹni tó jẹ́ musafiru tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti mọ̀yíhùn ẹ máa gbọ́ o wa anal qadima minhu àfáàwà Ṣàfi'í wọ́n wá ní ẹni tó ṣèrìn àjò lọ síbi dáadáa tó wá darí láti ìrìn àjò yẹn
arija li ijabati du'aihi ẹgbọ́ báwọn wọ́n ní ó jẹ́ ní tá a fẹ̀mí sọ́dọ̀ rẹ̀ jù wípé ó yẹ ká dùn ọgbà ìrìn àjò rẹ̀ ló ṣe waqad warada wọ́n láwọn tún rí ẹ̀rí kan pé izala kital hajja tó bá pàdé ẹni tó ṣe hajj famurihu pàálàṣẹ fali yastaghfir laka kó tọrọ dáríjì fún ọ àṣẹ ń bẹ lẹ́nu ẹ̀ ló fi rí bẹ́ẹ̀ àfi hadith akhar níbi hadith mi inna la yaghfiru lil hajj wal man istaqbala al hajj hatta yarji'a ila baytihi hadith mi nu òun tún kún mo ti sọ yún lẹ́ẹ̀kan jàmá mùsùlùmí torí Ọlọ́hun àti torí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti torí Islam tá jọ gbé dání nínú ntí mo kó wá ẹ jẹ́ mo dúró báwọn náà ntí mo ń try láti sọ fún ẹ̀rí kínkínní tí mo mú wá ó kù o tá a padà síbẹ̀ tí mímọ̀ bá tún débẹ̀ táwọn àfáà bá pè wá níjà lọ́bẹ̀ èyí ò tá bá rí pé ìpè níjà lọ́bẹ̀ yẹn ó bá jẹ́ tẹlẹ́kọ̀ọ́ ìgbà nǹkan tó sọ yìí báyìí kò rí bẹ́ẹ̀ a tún jáde sọ̀rọ̀ àmọ́ ẹ dákun Láúlá TV tẹ́ ẹ bá fẹ́ gé ọ̀rọ̀ ti tèmi fọlọ́ǹbẹ̀yìn táìtù tí mo bá fún ni ẹ fún àbí tẹ́ ẹ bá fẹ́ compare irú eléyìí tẹ́ ẹ kọ wípé irọ́ múlẹ̀ Dr. Sharaf Alfa Aribidesi dìbọ́ǹkì ẹ̀ ó yẹ ká ẹ lè kọ wípé Alfa Aribidesi tún ṣe àlàyé míì tó yàtọ̀ sí yìí tí dókítà sọ àwọn èèyàn ó sì gbọ́ bẹ́ẹ̀ bákan náà ẹ̀yin fans mo round up ọ̀rọ̀ nìyẹn tẹ́ bá ti rí báwọn kò mẹ́rin wá ọ̀rọ̀ lásán ni Alfa Aribidesi sọ ọ̀rọ̀ lásán ni dókítà náà sọ ń bẹ wípé àṣẹ ìwọ ló ń bẹ lẹ́nu yín kò sáṣẹ kankan lẹ́nu yín irọ́ lásán àdìsí wo ló sọ yìí tí wọ́n sọ yẹn so àjọ sọ̀rọ̀ lásán ni nísìsiyìí tí mo ti wá kéwù yìí ọwọ́ akú kí àwọn àbẹ́lòmíì náà kọ́ wá kéwù tí ó sọ ìpọ̀rọ̀ tí mo sọ yìí kò rí bẹ́ẹ̀ torí ìdí eléyìí ń táwa rí nù ṣé ẹ rí kiri kan bẹ lérí ọ̀rọ̀ wa ní ilẹ̀ Yorùbá yìí àwọn nǹkan míì tó jẹ́ sí pé àwọn èèyàn máa ń condemn mo dẹ̀ mọ̀ yìí pé condemnation tí wọ́n ń fún totally yẹn kò ráìtì ṣùgbọ́n tẹ́ ẹ bá jáde sáwọn èèyàn bàbá Adam Sani tẹ́ ẹ bá jáde sáwọn èèyàn tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí defend wọn àwọn èèyàn ti bàjẹ́ tẹ́lẹ̀ wọ́n mọ̀ á lọ yí pé ẹ lọ lè mú ẹ̀rí kan wá ní mọ̀ fi báàkì ní wọ́n fi sòsì tí wọ́n ṣe so tí dókítà bá sọ pé àṣẹ ìwọ níbẹ̀ lẹ́nu yín bóyá wọ́n rí nǹkan táwọn èèyàn ń ṣe nígbà tí èèyàn lóhùn dára hajj ní ọkùnrin tí àwọn obìnrin dìmọ̀ tí èsì ọmọ rẹ̀ tí èsì ẹ̀jẹ̀ rẹ̀ àwọn ẹ̀jẹ̀ yẹn lè dìmọ̀ yẹn irú ẹ̀ṣẹ̀lẹ̀ sáwà náà àwọn ọmọ wa lóbìnrin ẹni tí lójú agbo tí wọ́n lọ lè dìmọ̀ táwọn obìnrin dìmọ̀ tọ́mù náà ń fọwọ́ kọ́ wọn lọ́rùn ṣé lẹ́yìn ò tó kí dókítà náà sọ wípé àṣẹ ìwọ níbẹ̀ lára yín àṣẹ ìwọ níbẹ̀ lẹ́nu yín so torí ìdí eléyìí téèyàn bá ṣe hajj bá nàbì tí ní kéèyàn ó ṣe téèyàn ò ṣubú ikú yìí lọ́hùn téèyàn ò sì ṣekú ṣe lọ́hùn tó sì ṣiṣẹ́ rẹ̀ bó ti pé gbígbàdúrà àti wà lẹ́nu ẹ̀ òun làwọn bàbá wa ń pè ní àṣẹ tó o bá tẹ̀ rádìsì kankan mú lọ́wọ́ lónìí kọ́ mú lọ́wọ́ pé Allahumma gfir lil hajj ọlọ́run fèrè jẹni tó ṣe hajj waliman istaghfara lahul hajj ọlọ́run sì fèrè jẹni tí alálàájì bá tọrọ fún ànábì ló sọ bẹ́ẹ̀ ṣé n ta ànábì sọ ohun àdúrà tó ṣe fẹ́ni tó ṣe hajj òun ó ti tẹnu ẹ̀ dáṣẹ̀ àdìsí ó ti tó tó bá jẹ́ pé kò wá rí bẹ́ẹ̀ táwọn bàbá tó wá dìde tá bá ń lọ irọ́ lọ́rùn wàláì tàláì ìní jáde wí kankan àmọ́ tí wọ́n bá sọ ọ̀rọ̀ tó ní láárí tó ní ẹ̀tún jágbe wo àdìsí tẹ́ wí yìí kò dáa tọ̀ bóyá dọ̀ yìí fún ni bóyá kinní kan òun ni so eléyìí òun á ti mọ̀ pé àwọn alálàdí sínú òun náà wàá mú sọ híhù wá yóò mú sọ híhù wá torí pé kò tí ní gbàdúrà lẹ́nu alálàájì so ayẹ́sì wa máa bẹ̀rẹ̀ ìmọ̀ ní ẹ jẹ́ ká máa fi sọ̀rọ̀ ẹ dákun ẹ̀yin fans dókítà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní mímọ̀ púpọ̀ wàláhì ẹni tí máa ń pòsì wọn ni àwa náà tá a wá jọ ọmọ kéwú àwa ní ìmọ̀ níwọ̀n bá tẹ́ntẹ́rẹ́ báyìí ni ṣùgbọ́n ní tá a bá ní wí tá a rí nínú tíra ní tá a bá wá wíhun bóyá kò wáyé wa tó àbí èyí tá a wí kò lálàáfíà tó iná lè yọ àmọ́ tún a ṣe díẹ̀díẹ̀ àmọ́rù rẹ tó ń kọ́mẹ́ǹtì yíù ipe olódò làfà Aribidesi mo challenge rẹ lọ mú àdìsí wa tó sọ wípé kò sáṣẹ lẹ́nu ẹni tó bá lọ hajj kò jù báwọn lọ nípa báyìí Ọlọ́run kó bùkún yín Ọlọ́run kó bùkún gbẹ̀yìn tẹ́ ń wà
Ọlọ́run yóò fún ẹnì kọ̀ọ̀kan wa lálùbáríkà tó pọ̀. Kò ní jẹ́ kí hajj ó jẹ́ ìwọ̀ fún wa. Àwa náà tá lọ kò ní jẹ́ yọ̀ọ̀kan mọ́. Ọlọ́run kó gba iṣẹ́ wa. Ọlọ́run kó fi iṣẹ́ ẹ̀ṣọ́ àwọn tó kù lọ́hùn tí wọ́n ti dé kọ́lọ́run darí wọn dé dáadáa. Ọlọ́run kó bí àbùkátà ẹnì kọ̀ọ̀kan wa. Níta ń sunkún ẹ̀ Ọlọ́run kó jó jásí rọrùn. Ní tí ń dùn wá nínú Ọlọ́run má jẹ́ ó jásí ìbànújẹ́. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. حديث حسن. السلام عليكم ورحمة الله.